Ìwọ ìfẹ́. Ìwọ ìfẹ́. Forbidden love. Ṣebí ayé ṣe rú ẹ̀. Ìfẹ́ ni ló ń sọ. Láyé fi sún pọ̀ mọ́ra wọn. Ṣayé oníbàjẹ́ tán. Àfi ká múra. Ẹ̀yìn àdá ò lè roko mọ́. Ilé ìgbín kì í jó mi dànù. Ọ̀pọ̀lọpọ̀ ọlọ́gbọ́n wọn dábò bára wọn. Ọlọ́dẹ kò lè pọ̀ ọpọlọ. Ejò ló ń sá fún. Báwa táyé yìí ṣe kó má máa bàjẹ́ tán. Rárá o, postgraduate ni náà. BSc báwo? Látìgbà wo ló ti parí BSc rẹ̀? Economics ẹ̀kọ́ ni mò ń sọ. Ṣé ìwọ náà rántí pé ó sọ fún wa pé òun consider second degree òun ní poly? Science ni. Oh, okay. Má bínú ọ̀rẹ́ mi. Má bínú mi ọ̀rọ̀ tí mọ́ ni. Tọ́lání, òun farabalẹ̀. O kò máa báyọ̀ hagil ni. Mo ti rántí ẹ̀sìn. Òyìnbó ló mọ̀ má bẹ́ẹ̀ sọ̀rọ̀ létà. Èwo dẹ̀ ni. Ó dẹ̀ stop láti máa tẹ̀ pí mọ́lẹ̀. Mo ṣàtì ní kó má bínú. Àbí kí nìkan tó tún fẹ́? Tell me now. Mo fẹ́ sáré arrange nǹkan tí bàbá yìí fẹ́ jẹ. Who is it? Èmi ni o. Ọkọ mi. Okay. Bá mi kí Ṣògo tó bá dé. Tọ́lání, gbogbo nǹkan ni mo gbà o. O mọ̀ pé mi ò gbà yẹn. Ó ṣe bàjẹ́ báyìí. Kí ni? Wo bí kò sí nǹkan tó máa ṣe. Èmi o, Ṣògo ni mo máa pè é. Kí ni? Fi gbogbo yẹn lẹ́jàre àtọ̀lé òṣì. Ẹ̀gbọ́n ẹ̀ ló jẹ́. Ṣọdẹ ti gbàgbé pé ọkọ rẹ ni èèyàn máa ń pọn lẹ́nu. Máa kó jábọ́ kó lórí agbóhùnjáre àtọ̀lé ọ̀bù. Ṣé bẹ́ẹ̀ sí ẹ̀ ni? Ṣúra òun gbogbo ni. Mo trust. Ìyẹn ni wọ́n wá ń sọ pé kó máa pe ọkọ ẹ̀ ń bọ̀dà. Ohun ẹ̀ láti máa waste time rẹ̀. Èmi náà máa mú ṣeré ni. Mo ti rò bóyá ẹja gbígbẹ bóyá lè ka ni àmọ́ ti gbẹ báyìí torí kò jẹjà tútù. Kí ló ń ṣètò gbogbo nínú ìgbà sọ? Mi ò sọ fún ẹ. Ó ta sọ́nà gbọ́ngbọ́n ni. Níta sọ. Jókòó síbẹ̀ yẹn o. Máì tí ìwà jẹ́ ń sáré ṣe nǹkan tí mo ṣe tán. Torí mi mọ́ná kíchìn. Kíchìn bò. O lè wá kíchìn. Ọ̀rẹ́ rí kí ó sílẹ̀. Ebi ń pa ní ọ̀rẹ́. What's up? Sure, okay. I'm fine. Ọlámi ńkọ́? Ọlámi, ṣé wà lókè? Ọlámi. Ọlá ẹ̀. Yeah. Ṣé bàdá mi Lekan? Yeah. Okay. Wọ́n sí around. Wọ́n ti jáde. Mo lè sọ fún kébí a máa wálé ni. Níbo ló wá lè lọ? I don't know. Okay. Wọ́n kàn jáde ni. You know what? I will just wait for him. When you fẹ́ dúró dé. Èmi ń jáde ní tèmi. It doesn't matter. That's okay. Màá dúró. No, mo máa tilẹ̀kùn tí máa ń lọ. Because Daddy gbọ́dọ̀ wọn pé mo ṣílẹ̀kùn sílẹ̀, you know. Hello, Daddy. Yeah. Go. Má tẹ̀ worry. Ṣé orí tẹ́lẹ̀ náà kó tó di pò dé. Èmi náà fẹ́ jáde ni. So bóyá ká jọ rìn papọ̀. Yeah, I'm fine. Let's go, baby. Let's go. Let's Bọ̀dá mi. Ọ̀gá. What's up there? Ẹ pẹ̀lẹ́. Lẹ́ ń lọ sókè lẹ́ ń lọ sílẹ̀. Ọ̀gá. 6 packs lọ́mọ. Kí ló ń ṣe ẹ́?
I'll try me. 24 packs, Lily. I'm telling you. But I mean, anyway, she calls anybody late because the she press up Thompson. It's my was sorry bed. It was another press up again. Okay, to baje. Can kuku ma exhaust gbogbo agbára mi sorry press up ele. Kuku wa lọ wẹ̀ fún mi bedroom. Bedroom. Yeah, better. Yeah, makes sense. After this press up. Abi. I'm waiting. You're not serious. I'm serious. Okay, so babe. Yeah. Can you give us a bolola? What? To bá lè bá mi ṣe lásìkò. Ma make sense. Pẹ̀lú kíni? Ma ba àmàlà tó fẹ́lẹ́. Amala. Do you get? Ṣé mo pé o ti bá ń fi lásìkò kó àmàlà ó wá lọ tẹ̀rín. Ọmọ oko. Oh shit. And one more question. All right, baby. Kíni kí n wọ̀ tó bá ń gbé bolola? Fún tọ́ mi máa jẹ́ kí n parọ́ fún ẹ. Máa jẹ́ kí everything kó lọ smoothly. Torí tí bá ti ń jẹ ilé alásèpọ̀ tán. Màá lá plate tó fi gbé ilé alásèpọ̀ wá. Màá ṣe wá transfer lílá yẹn sí ti bí. Okay, so we need to wash out my family. Aṣọ tó wà extremely seducing and scandalous. Yes, so nasty. I know. You wouldn't do it, I'm a dickhead. I'm a dickhead, Jerry. Make sure I put it all right. Okay, give me say, right? All right. Love you, baby. Love you too. So, marry her later. Yes, baby. Okay. Tolly, baby. Yeah. Atoli, baby. Atoli. Why you not touch me? Kilo iṣẹ́. Kini. Atoli, baby. Mo ní kò ṣe mí, leave me alone. Don't touch me now. Kí ló ṣẹlẹ̀ ṣájà ni? Ṣájà ti tẹ́lẹ̀. Ẹ̀jẹ̀ bí. Ṣé ó yẹ kí n máa tẹ̀lé wọn lọ? Tọ́lá. Ó mọ̀ pé gbogbo yẹn desky ni. Ìwọ ni mo love. Gbogbo yẹn desky ni. Don't even go there. Mi ló love wọn apariwo náà ni. Ó tiẹ̀ lójú tì. Ó fẹ́ ṣerú nǹkan báyẹn. Ó wá ń ṣe inú compound tí ó bá yẹ̀ máa wò yín bẹ́ẹ̀. Dòdò kí ni nǹkan tá a ṣe ní compound? Kí ni nǹkan tẹ́ ẹ ṣe? Ṣe kankan. Ṣe kí ni? Ẹ ṣe tẹ́bẹ̀ sí ní ọ̀gá yín bẹ̀ẹ́. Tẹ́ kí sàrà yín tẹ́ ń dìbò yín kíní kan. Leave me. Come on now. Okay, má bínú. Ìwọ lè bí mi nǹkan. Pé máa sọ náà ni mo ní ẹ̀rọ. Wo tèmi jọ́ torí Ọlọ́run. Nǹkan tó ṣe ẹ má ẹ bá ṣe nu lé ìmọ̀ o. Sórí nǹkan tí mi kàn máa sọ fún ẹ ni wípé tí wọ́n fẹ́ ṣe ìranù tí o ṣe yín èmi ò ní kó má ṣe. Ṣé yẹ but má kàn máa ṣe mí báyìí mo stop láti máa ṣe nu kàn báyìí because àrífín ni fẹ́ mi ìtìjú dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ni o jẹ́ kójú máa tì mí ìnáwó. Má bínú, come on. Stop it. Excuse me. Come on now. Abeg. Tolani now, come on. Kí ló wá ṣe sí? Nothing. Kí ni mo fẹ́ ṣe sí? Kò bú mi, kò ṣá mi, kò bá mi jà. Attitude náà ni nǹkan. And èèyàn kì í rojọ́ ojú. Kí ló mí pé èèyàn kì í rojọ́ ojú? Tó bá jẹ́ mi ni o, mẹ́wàá wà tí mo máa ṣe fún. Lẹ́ni tó yẹ pé tí mo máa wà, tí máa kó gbájú fún, tí máa faṣọ ya mọ́ra mi lọ́rùn, tí máa ní káyé wá wo nǹkan tó ṣe, tí máa bẹ̀rẹ̀ sí ní sunkún báyìí. Babe, má dá lóhùn o máa gbá future sister in-law ẹ lójú. Why not? Then lémi tí mo máa ké tí mo máa sọ fáwọn èèyàn pé òun ló kọ́kọ́ gbá mi lójú. Fún future sister in-law ẹ? Of course. Tèmi tẹ́ pé tí máa yíra ńlẹ̀ gidi tí máa ké bí ẹni tó ti lù pa. Òun náà dé máa wo wọn kò ní rojọ́ tẹ́ni ẹ̀ àbí? Ẹjọ́ wo ló wà nínú? On a more serious note, ó dàbí pé orílẹ̀-èdè yóò fẹ́ pé mọ́. Wọ́n rọra dáradá tó ń sọ jáde lẹ́nu. Tó yẹ
kó wádìí ọ̀rọ̀ bọ̀ káníkà wò báyìí ṣé ọ̀rẹ́ wa ni first girlfriend tí ẹ̀gbọ́n lady mà kọ́kọ́ ní ni tó fi egg tẹ̀ tó báyìí ṣé o mọ̀ bóyá ọ̀rẹ́ wa náà ti ní ìwà burúkú tó ti ṣe síbẹ̀ ni. You know what? I've done nothing wrong to her. Èmi ò ṣe ní ṣe kankan. Bóyá o máa ń dúró lé lórí. What do you mean by that? Oh, ṣé torí pé ọ̀rẹ́ wa ń sìn ó ti ní respect kò sẹ́ni tí ó lè kúnlẹ̀ kí ó lè kúnlẹ̀ kí ajá ìyẹn wá mí pé kó máa kúnlẹ̀ kiri kó máa kí sísá yẹn lọ́kàn torí pé ó fẹ́ fọkọ. But that's our culture. What stupid culture? Seriously, kò likely kò jẹ́ wípé lady yẹn kàn hate ọ̀rẹ́ wa bẹ́ẹ̀ yẹn ó máa ní nǹkan pàtó tọ́rẹ́ wa ṣe tí ò dáa. That's my take. Mi ò lè parọ́ fún ẹ mo ní mi ò ṣe nìyí mi ò bá já àjá all of a sudden ó kàn change ni for no reason mi ò parọ́. Ẹ mọ̀ nǹkan mo ń dúró rẹjọ́ tó máa ṣe lójú mi máa wọ̀ jù ó máa tẹ́ ó máa fi àtẹ́tẹ́ dì ẹ wo kí ló dé tá à ń prolong matter bẹ́ẹ̀ jẹ́ agbọ́rọ̀ dìdìrìn tì sẹ́gbẹ̀ẹ́ kan ọ̀rẹ́ mi jọ àfa oúnjẹ yẹn ń kọ. jẹ́ kí n lọ check ẹ̀ wọ́n mọ̀ kí wọ́n ti gbé kaná tẹ́lẹ̀. àánú ò ṣe mí àánú ò ṣe mí rárá bà láìfẹ́ jẹ́. àbí nítorí pé o ti rí ojú mi o máa wá parọ́ fún mi no sọ òótọ́ gan tó bá ṣe jẹ́ kankan ni kò ti sọ fún mi okay. What's that? Okay. Ta ni ẹni tó mèrè ṣe jù nínú èmi àti Fúntọ́ mo mí pé ẹni tó good dáadáa. Tọ́lání, come on. Anyway, kí má parọ́, kí má fi dúdú pé funfun fún ẹ. Okay. The truth is, o good jù fún Tọ́lá. Kò ṣe pé torí ó jẹ́ wọ́n ló wà bí pẹ̀lú mi o. Ṣé mo pé wọ́? I mean, ó máa bẹ̀rẹ̀ bó ṣe kó bẹ̀rẹ̀. You know, the foreplay is impeccable. Trust me. Ọlọ́run, ó good jù fún Tọ́lá náà. No. Omi kì í mo good jù fún Tọ́lá. Honestly. Okay. Mi ò parọ́. Tó yẹ kí mo ṣe rí nìyẹn lóòótọ́. As from today, mo fẹ́ kó stop láti máa dé ti Fúntọ́. Then, kó má wá sínú ilé wa mọ́. Èmi àti ẹnìkan ní fẹ́ ká máa jọ ṣeré. Tọ́lání náà. Má ṣe bẹ́ẹ̀. Ó mọ̀ pé mo fẹ́ sáyé ọ̀tọ̀ ni. Of course, Fúntọ́ jìnnà sí ẹ. Tí wọ́n bá wà ní 85, Fúntọ́ wà bóyá bíi 35 àbí 40. So ó ti jù lọ already. Fílẹ̀ kókó wà láyé tiẹ̀. Come on, baby. Okay, o lè fi sílẹ̀ ló sọ fún mi. Not that. I mean, kò filẹ̀. Má jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Ó ń disturb mi. Má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ náà. Nǹkan tí mo fẹ́ nìyẹn or else máa jáde nínú room mi o. Kí ló tó máa ń fi rẹ̀ ṣe ṣàkárà fún mi náà? Ó fẹ́ máa fara ẹ̀ dùn mí nìyẹn, right? No. Kì í ṣe fọ́ọ̀tì honourable yẹn o. Yes, wọ́n chairman yẹn ní lóní fọ́ọ̀tì yẹn o. Bẹ́ẹ̀ ni, ṣebí mo wà ń bẹ̀ nígbà tó fáàtì nìyẹn ń sọ ara chairman kan kọ òótọ́ ọ̀rọ̀ ni. Bẹ́ẹ̀ ni, ẹ wò ẹ má bọ́dọ̀ ara yín jàre, màá wá sílé ńrọ̀lẹ́ ṣẹ́gbọ́n. Ẹ ṣe máa rí. Okay. Lekan. Okay, máa wo nǹkan tí mo lè ṣe sí. Ní kíákíá ni o. Máa wo nǹkan tí mo lè ṣe sí. Lekan. Yes, Dad. Yes, sir. Daddy. Rà sá. Ló dé òun kà mí lóhùn. No, bó wà ní bedroom tẹ́lẹ̀ mo ṣe jáde ni. I mean, sọ wálé lọ́sàn-án báyìí rí. Stress tó wà lọ́fíìsì lẹ́ni ó ti ju orí mi lọ. Wọ́n á wí pé màá need láti wá rest mi. Good. Ẹ bá ti wá pè mí. Ẹ ti máa yẹ tán ẹ sí ara yẹn or something. Ṣé o ń bá mi tàn tẹ́lẹ̀ ni? Àbúrò ló ń ṣe. Àbúrò ẹ̀ dájáre. Òun àti Péjú ọ̀rẹ́ ọjọ́ jáde. Òun àti Péjú.
Mi shop ẹ mọ̀ kojú. Tó bá dé sọ pé mi ò fẹ́ kẹ́ni kankan disturb me. Maybe by 6 ẹ lè wá jí mi one very rest ọ̀rẹ́ mi. Okay sir. Lọ́jọ́ gbọ́. I'll sọ bẹ́ẹ̀. I'll tell her. Aṣọ Tọ́lání kọ́ nìyẹn. Aṣọ Tọ́lání náà ni, I mean, ṣe mọ̀ pé she's a very scattered girl. Ìgbà tí Péjú dé lẹ́ẹ̀kan tó ní káwọn jọ jáde. Ó wá ní aṣọ tó ń wọ̀ pé kò wà ókè pé kò ń jẹ́ kó ń sáré change. Fáwọn tó lé mi jáde kó yàrá mi ló change mi mọ̀ pé ṣe mọ̀ pé Tọ́lání wà scattered mi mọ̀ pé ó daṣọ ẹlẹ́ mi mọ̀ pé aṣọ ẹ wà nílẹ̀ bẹ́ẹ̀. Tọ́lání ẹ mọ̀ very scattered girl. Ó tẹ̀ tún fi bàtẹ́ lẹ́ẹ̀mí. Okay. Ẹ pẹ̀lẹ́. Tọ́lání náà kí ló yẹ tó ṣe báyìí? Ó gbà tó ti sá jáde yẹn ó bá ti kó aṣọ ẹ náà. Iṣẹ́ mo rí ẹni traces mi. Kí ló yẹ tó ń sọ ṣe bá aṣọ ẹ rẹ ṣe bí bàtà rẹ mi ò rí wọn convince o mo ṣú àwọn kan ṣáà dákẹ́ ni. Mi ò like oh smart. Ọlọ́run yẹ wá gan-an. Ọlọ́run yẹ wá gan-an ni. I really wish we can stop hiding our feelings there. Me too. But if I ask you to marry me, will you? Mi ò tiẹ̀ ní rò pé méjì, mo máa dá ìlú lọ́wọ́ kan ni. So will you marry me? Yes, I will. I will, darling. What? Ṣé mọ́mí àti dáàdì máa gbà ṣá? Mo mọ̀ pé wọ́n nígbà, but I need láti dúró dè wọ́n. I mean, we can elope. Yeah. I mean. Mo bá ìjà yẹn. Kásálọ yẹn kò kún ló máa make sense. Your wish is my command. Tó bá ló ti yá, I'm ready for you. Are you sure? Very, very sure. Forbidden love. I love you. Ẹ̀gbọ́n àtàbúrò ṣe lọ́pọ̀ lára. Wọ́n jọ ń fẹ́ra wọn. Wọ́n nífẹ̀ẹ́ ara wọn. Èwọ̀ ni o. Èwọ̀ ni o. Èwọ̀ ni o. Èwọ̀ ìfẹ́. Forbidden love. Èmi ni inú mi dùn jù pé ojú wa tún rẹra, you know, it has not been easy. Láti ìgbà tá a ti ṣe tán school, àìmọye àwọn tó ti kú, àìmọye àwọn tá a rí mọ́. But look at we today, we are together. As in, I'm so happy. I'm happy too, ọ̀rẹ́ mi. Great OUS. Great. Ẹ wo, ẹ má jẹ́ ń tàn yín. Èmi gangan ni inú mi dùn jù. Gbogbo wa ṣe jọ ṣe, tájú jọ lọ sí the same secondary school. At last, ìkan náà wọn set wa, ó ti wá fẹ́ ọ̀rẹ́ wa, ṣe àrí pọ̀ fọ́ ni. Inú mi dùn gan ni. Ní kíni? Ó jẹ́ gbogbo yẹn lẹ gbogbo everything làwọn máa mọ̀. Gbogbo àṣírí yẹn làwọn máa mọ̀. Ṣògo tó dúró, ó mà ní luck mà ni. Tó fi jẹ́ pé òun ló padà fẹ́ ọ̀rẹ́ mi Adétutù. Because mo mọ̀ pé Sunday ló ń fẹ́ gbà yẹn, ó gbà mọ́ Sunday lọ́wọ́ ni. Mo ti sọ lójú ẹ̀ kí ni? Ìwọ́n tó sọ lẹ́yìn oṣù sọ lójú ẹ̀. Ṣé wàá kú mu lọ fẹ́ tó yẹ kó fẹ́ gbà? Ẹ wo bí. Ṣé ẹ notice pé látẹ̀kàn tí ẹ̀gbọ́n mi ti wọlé tó láwọn fẹ́ lọ lo toilet wọn tí jáde padà. Kan tí gbogbo yẹ gbogbo ẹni ẹni tí jẹ̀díjẹ̀dí bá ń ṣe ó sì máa lò bó ṣe wà mẹ́rin á sì lò tó 1 hour sí. Ó sì máa lò fine. Ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ jẹ́ kí n lọ wo nǹkan mi ó wá nílà náà mi. Ẹ ṣe o ọmọ ìyá ọ̀rọ̀ bá mi. Tóun náà tiẹ̀ wá wá nǹkan kan sọ fún wa ní kíkan. The great OUS. Great OUS. Great. Ó ṣì wà lára gbogbo yín. Èmi náà appreciate everybody pé meeting yìí ọ̀dọ̀ wa lẹ kọ́kọ́ gbé wá.
inú mi dùn mo really appreciate everybody tí mo dẹ̀ mọ̀ pé àtúbà máa rí nǹkan rí tó bá wà ara wa ṣe. Àmín. Nǹkan títọ́ là ń sọ lẹ́ẹ̀kan ẹgbẹ́ inú lẹ́kùn mọ̀ pé òun pẹ́ntì ẹ̀ náà ó bẹ ó lágídí ní gbogbo ẹ̀ because òun fúnra rẹ̀ àti gbogbo yín nìkankan ṣé mi máa ń tẹ́ ẹ pé gbogbo yín náà fẹ́ nìkankan nígbà wọn tó wàá sọ̀rọ̀ kékeré jọ. ẹ wò eléyìí tẹ̀ mú kéré inú èmi náà dùn pé ọ̀dọ̀ alẹ́ kọ́kọ́ fi open floor ẹ má wo jíjẹ wà rẹpẹtẹ. Better. The great OUS. Ìwọ ìfẹ́, forbidden love. I can't believe this. Ẹ̀gbọ́n ṣayé yìí ti wá di bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n àtàbúrò wọn ṣe lọ́kọ láya. Wọ́n jọ ń fẹ́ra wọn. Èèwọ̀ ni o, èèwọ̀ ni o, èèwọ̀ ni o. Ìwọ ìfẹ́, forbidden love. Tọ́lání, ṣé bí wọn ni mò ń bá sọ̀rọ̀? Dá mi lóhùn, ẹ̀gbọ́n ẹ̀. Adétutù. Mo dẹ̀ lọ. Mo fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀. Ok. Jọ̀ọ́, nínú Bible, ẹsẹ̀ wo ló sọ fún yín wípé ẹ̀gbọ́n àti àbúrò wọn ò lè nífẹ̀ẹ́ ara wọn dénúdénú àbí àwọn méjèèjì wọn ò lè fẹ́ra wọn sílé? Ó wà nínú Bible dáadáa. Kí ni Ọlọ́run ṣe pa Sódómù àti Gòmórà? Kí Ọlọ́run ṣe pa wọ́n run? Torí ìwà pálapàla ìwà ìdọ̀tí ni. Ẹ̀ka tẹ̀wá gbà pé bí wọ́n ṣe feel àbí kò tẹ̀ fi pé bóyá kò wá sínú Bible. Jọ̀ọ́ mo fẹ́ bi ẹ́ ní ìbéèrè kan. Ṣó bá àṣà wa àti ṣe wa mu ni? Nǹkan tí ò dá ní nǹkan ẹ̀gbin ni. Bọ́kùnrin ṣe pọ̀ tó o. Ṣé ọ̀rẹ́ mi, ṣòrí èmi náà mọ̀ pé ọkùnrin pọ̀ dáadáa àmọ́ màá jẹ́ kí nǹkan yẹ nípa ọ̀rọ̀ mi sìn tí o ò mọ̀ tẹ́lẹ̀. Mo fẹ́ kó mọ kíní kan dájú wípé ọ̀tọ̀ọ̀tọ̀ ni feelings kálukú, ọ̀tọ̀ ni feelings tí wọ́n máa ń ní pẹ̀lú ọkùnrin, ọ̀tọ̀ ni tèmi náà. Ṣọwárẹ̀ mi tó ń wò yìí bí gbogbo ọkùnrin ṣe pọ̀ tó ní gbogbo àgbáláyé pátápátá kò sí ọkùnrin kankan tó lè fọwọ́ kàn mí lára tára mi máa mú un tó máa fi ọwọ́ kàn mí.
Wá gbowó mọ́tò. Tọ́lání! Tọ́lání! Kí ló ń ṣẹlẹ̀? What's the problem? Talk to me! Shut your trap! Nífẹ̀ẹ́ ara yín, ọ̀rọ̀ játijàti tó ń bọ́ lẹ́nu ẹ̀. Kí ló ń sọ tẹ́tí ò gbọ́dọ̀ gbọ́? Ẹ́ young man, kí ló ń ṣẹlẹ̀ ní? Daddy, Ọlọ́run ọba tó dá gbogbo asáyé, òun náà nífẹ̀ẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́. Ìfẹ́ tí Ọlọ́run ọba ní sí ọmọ aráyé ló jẹ́ kí á mọ̀ pé ìfẹ́ ṣe pàtàkì láyé ẹ̀dá. Ìfẹ́ yẹn ló wà láàrin èmi àti. Bẹ́ẹ̀ ló ń sọ nǹkan shut your trap. Mi ò fẹ́ gbọ́ nǹkan kan lẹ́nu ẹ̀yin méjèèjì mọ́. Nǹkan dààmú ọpọlọ yín ni. Kí ni problem yín? Ṣé ń gbọ́ pé nǹkan tẹ́yin méjèèjì yín ṣe is forbidden? I'm very sure tí ayé bá gbọ́ sí nǹkan tó ń ṣẹlẹ̀, òun ló máa ṣekú pa. Ṣé fẹ́ yẹ̀yẹ́ mi ni? Ẹ fẹ́ dojú tì mí? Political career mi ẹ fẹ́ rìn nẹ̀? Àbí táwọn opponent mi bá gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé mi, òun ló máa lò against mi? Ẹ̀yin ò mọ̀ yẹn ni? No problem. Mo á fẹ́ kẹ́ tẹ́tí yín dáadáa kẹ́ gbọ́ nǹkan tí fẹ́ sọ yìí. Láti èní lọ, tí n bá gbọ́ àbí mo rí ẹ̀yin méjèèjì pọ̀, nǹkan tí máa ṣe fún yín, àwọn ará àdúgbò gan wọ́n á wòye pé ṣé bàbá yìí ló bí àwọn ọmọdé yìí? Tó tọ́ ni mo sọ yẹn. Ẹ gbọ́ ẹbẹ̀ dáhùn. Kí ló ń ṣe mẹ́? Mo fọwọ́ sí TV ni. TV ni kò yá máa fọwọ́ sí o. TV ni kò máa fọwọ́ sí. Ìwọ idiot. Orí. Àtúbọ̀tán ní ká máa rò ó, àtúbọ̀tán ló jà jù, àtúbọ̀tán ló ṣe kókó, àtúbọ̀tán ní ká máa rò ó. Iṣẹ́ tí a bá ṣe àrọ̀mọdọ́mọ wa á jẹ níbẹ̀ dandan ni. Adétutù. 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 Good. Ó ti dá tí mo bá yín lé. Tọ́lá, kí ló ṣẹlẹ̀? Ó dá tí mo bá yín lé. Adétutù ni mo wá, ó ń dà, ó kọ́kọ́ ni mo fẹ́ rí. A ní kí ló happen o? A níbo ló wà? Ṣé kò sí nílé ni? Ok, Tutu sínlé, but kí ló really ṣẹlẹ̀? Ọlọ́run yọ lé ni. Kálípò wà lé nìkan tí máa ṣe fún un. Wà láìka rẹ̀ kò ní láìka rẹ̀. Bóyá ẹnìkan kan ni ọ̀rẹ́ wọn bá pè pátápátá tá à ní ṣe ọ̀rẹ́ mọ́ látòkèdélẹ̀. Kí ni mo rọ́bì ṣe náà? Dúró náà jọ má bínú. Ṣé Adétutù jẹ́ ẹbí mi? Ṣé wà náà fámìlì mi? Ṣé mọ̀ mi rí? Ṣé o kí ló bá gbọ́ rọ́bì ṣòṣì tó má mi ṣe? Adétutù wá ní God. Ó lọ ń pe dáàdì mi. Ó lọ sọ fún wọn pé èmi àtẹ̀gbọ́n mi à ń fẹ́ra àbí mi ò tẹ̀ mọ́ tó ṣe bá mi tó ṣe sọ gbogbo rọ́bì tó ṣe sọ. Ó lọ ń dá sí nǹkan tí ò kàn nínú fámìlì mi. Ṣé orí nǹkan tó ṣe yìí? Ó lè jẹ́ pé nǹkan tó máa pín ọ̀rẹ́ mi àtẹ̀ láti èní lọ nìyẹn. Tẹ́ pé à ní ṣe ọ̀rẹ́ mọ́ láéláé. Tún sọ kí n gbọ́ mi Go please, mi ò rojọ́, mi ò ní time fún ẹjọ́. Ẹjọ́ owó ẹ̀kọ́ ni mo wá rò mí báyìí. Tèmi ni wípé tí o bá dé kò bèrè lọ́yẹ̀ pé kí n lọ sọ fún dáàdì wa. Bá mi bèrè lọ́yẹ̀ pé kí n lọ sọ fún dáàdì wa kó má yẹ bá ṣerú ẹ̀ mọ̀. Wo bí tó bá tún try nǹkan tó ṣe yẹn. Tí bá tún gbé kó sọ̀rọ̀ wá mi kan àbẹ́ anything. Nǹkan tí màá ṣe fún. Nǹkan tí màá ṣe fún wà láì kò ní láìka rẹ̀. Bóyá nǹkan tí ó máa dìjà láàrin mi àti ẹ̀wọ̀n nìyẹn again. Mi ò mind. Ṣé wọ́n tí mo sọ? Good day. Àbórí kọ́lọ́ máa gbàyàn lọ́wọ́ ìyẹn ọmọdé ìmọ̀ ni. So gbogbo orú nǹkan báyìí ń lọ ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kí n mọ̀. Mo kàn ṣáà notice pé mi ò rí ẹ́ ń lé wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mọ́. Daddy, ní bínú sí mi ni
ọwọ́ náà dàbí ẹni tí wọ́n fẹ́ nílùú tó wá ń dárin ó ló jẹ́ kí mi ṣe step back nìyẹn o. ìwọ náà wá ti tọmọdé bọ̀ ẹ má bínú sir. ẹ wàá tẹ̀ ẹ̀dẹ̀ pé mi ìpè dádì nǹkan báyìí ń lọ o wàá jẹ́ kí n mọ̀ wàá fi tó mi létí. ẹ má bínú sir. Anyway mi ò tẹ̀ lè bínú sórí ọkọ ẹ̀ yẹn ṣé bẹ́ẹ̀ mi ni mo bí èmi dẹ̀ ni mo níwọ tó jẹ́ ìyàwó gọ̀gọ̀ èmi dẹ̀ ni mo nílé mi ẹni tí kò bá wù mí kọ́ ọmọ mi fẹ́ èmi ò ní jẹ́ fẹ́ sí tèmi dẹ̀ ti mú wọ bí ọmọ tí ń dẹ̀ rí ẹ pé you are future wife àmọ́ so mo fẹ́ kó wà responsible mo fẹ́ kó níyàwó nílé Lẹ́kan wù àwọn ìwà kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó kàn wùwà bí ọmọdé ni mi ò dẹ̀ nífẹ̀ẹ́ sí mo dẹ̀ mọ̀ pé tó bá yẹ pé ìyàwó wà nínú ilé ẹ̀ ni kò ní máa wùwà bẹ́ẹ̀ yẹn I want him to be responsible. Okay. Okay, sir. No problem. Yes, sir. Sorry. Báwo ló máa kí wa lé wa báyìí sí? Títí weekend. Máa make sure mo wá ní weekend, sir. Ṣé ìwọ tó fẹ́ máa dọ́rọ̀ padà sẹ́yìn títí weekend? Sọ̀rọ̀ jàre. Ó wù mí bí kí n máa rí ìwà àti Lẹ́kan papọ̀ lójoojúmọ́. Okay. Try that follow that, sir. I'll try that one. Now you are talking. Though mo ní meeting lọ́la. But nítorí títí ẹ máa rush out go meeting yẹn. Okay. But tó bá wá bá mi nílé. Yes, sir. Jókòó dé mi. Okay, sir. Ṣé ti gbọ́? Mo promise sir, ma wá lọ́la, sir. I'm waiting now. Please get out. Honey, just Get out. What time you let me go? Get go. Wo lójú tì ní. Èmi ò rí rẹ̀ rí. Kí ló ń ṣe náà? Ọkùnrin kan jáde, ọkùnrin tí ẹ gọ́gọ́gọ́, òun fi rẹ̀ bọ́kùnrin. Are you okay? Honey, just calm down. Ṣé ó ní mo ṣe? All of a sudden, no go change for no reason. Ajá tó bá rí ni tẹ́lẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní fò mọ́yàn tó ń jùrù all of a sudden kó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní rí the same person kó wa máa gbé pọ̀ ṣe wọ́ ó yẹ kó mọ̀ pé there is something wrong. Ọmọ bá já ni ẹ náà. Ajá ni bàbá ẹja ni ìyá ẹ̀ torí ẹ bá pé ò ní fún mi ní rèsì yẹn get out of this house. Don't insult me. Mo wá síbí báyìí because of popsi ni o. Kò nítorí títí ẹ o. I see. Mi ìdẹ̀ sọ fún yín pé mo lélẹ̀ o, mind you. I'm here because of your dad. Wọ́n kọ́ mi nílé ni. Mo dẹ̀ gbọ́. Nítorí mo ṣe wá. Ṣé mo sọ fún yín pé ìyá ọkọ ń jẹ mí? Oúnjẹ. Says who? Oúnjẹ tí o bá jẹ́ òní máa wá mi kiri òní wá leave me alone. Anyway, for your information, I'm gonna wait for your dad, okay? Kí ni mo sọ fún yín nítorí tí mo ṣe wá? Màá dẹ̀ dọ́dẹ̀ dad. Ó lójú tì. Are you mad or something? Damilola, calm down, àbúrò ajá. Filẹ̀ làákàyè tó wà lórí bàbá ẹ̀ ló fi sọ̀rọ̀. Bó ṣe kéré mọ́ làákàyè tó wà lórí bàbá ẹ̀ ló fi sọ̀rọ̀ yẹn. Orí ẹ̀ ti yí dànù. Wo bí tó bá láìka rẹ̀ bọ́ọ̀tà àsìkò kò kúrò nílé wa kíákíá. Ní kíni wo bí máa ṣe mẹ́wàá fún ẹ. Wo àṣírí tó wà láàrin èmi àti ẹ̀ máa tú àti bọ́dí àti mouth odor tó ń kó kiri dásí dánú lẹ́mí méjèèjì ló kọ́ papọ̀. Èmi ní body odor. Ó dẹ̀ ní máa. Àbúrò Mr. Body odor. Kò ní nǹkan tó fẹ́ sọ ó ká lóde ajá náà fẹ́ get out wo bí tó bá kọ̀ tó bá jáde ṣé mi nǹkan tí ò ń ṣe tẹ̀ máa dìde ẹ lórí ọ̀rẹ́ ti yé mi ṣé mo wá jalè bí ni ó wá jẹ òdùsílẹ̀ àbí right ṣé bí mo lé níbi ọdún bíi kan tó lọ ń jówó nínú ọdún ọ̀dà jàbí tó fẹ́ mú wọn bẹ̀ àṣírí ẹ̀ ti tú. a pe ọlọ́pàá fún ẹ tó bá jáde. àṣírí ẹ̀ ti tú. ẹ má ṣe wàhálà ọmọ yìí ti yé mi ẹ fẹ́ set me up kà á kú bẹ́ẹ̀ mi lè jẹ. Better. I don't understand. Advice in taking to you. Sisi Jetway. It's all right, darling. Just be calm, okay? Tó bá ṣáà ti dé bá mi bẹ̀ jọ nítorí Ọlọ́run. Ẹ̀rọ. Àlejò rẹpẹtẹ. Àwa nìyẹn. Ṣé wàá pa? Àwa òkè. Àlejò ńlá. Àwa nìyẹn. Ẹ̀lẹ́. Ẹ ṣé. Bí ẹ ṣe pè mí pé ọ̀rọ̀ wà ẹ fẹ́ rí mi, kí n má parọ́ fún yín, àyà mi já gan ni o. Ẹ mọ̀ ó jọ mí lójú náà pé àbí ọlọ́màjẹ òṣèlú ṣe pé àti ṣe àwọn màmá. Ṣe wá kẹ̀. Ọlọ́run ò jẹ́. Àwa náà wá rí yín fọ́rọ̀ kékeré kan ni.
ṣé kìí ṣe pé àtọ̀rẹ́ ń jà. Ìjà kẹ́ àjà. Ọ̀rẹ́ mi ló ní ká wá bá òun rè yín bóun iṣẹ́ yín léṣẹ́ kékeré kan ká lè wà bẹ́yìn kó dé tún síbẹ̀. Tútù ó wá bá yín wípé òun ṣẹ́ mi kẹ wá bá òun. Bí yẹn ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bọ́mú pé wá ẹjọ́ ẹ̀kọ́ ìyàwó mi ló fà á tóun náà bá ṣàdá sọ̀rọ̀ ẹ̀ gbogbo èèyàn níṣẹ̀lẹ̀. Máì tí sọ pé èèyàn ò dáa ó níbi táwọn náà máa ti mọ̀rọ̀ ó ti sáré sọ pé èèyàn ò dáa ṣé o mọ̀ kan ó ti gbọ́n kankan wọ́n ní pálapàla ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ bá mi explain gbogbo ọ̀rọ̀ yẹn dáadáa kẹ bá mi wú láti ilẹ̀ tí gbòǹgbò káwọn gan lè mọ̀ bí ta ti fẹ́ mu kí ni ìtumọ̀ pálapàla. ò bá sì dúró de dáàdì náà kó lè ṣàlàyé fún wọn wàá jẹ́ kó yé wọn pé àwọn gangan ló respect tójú ẹ̀ fi ń rí gbogbo nǹkan tójú ẹ̀ ń rí yẹn. ṣùgbọ́n nǹkan tí mo sọ wọ́n ní àti ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n fẹ́ lù mí wọ́n ti sá jáde ẹni mi ò ká wọn wọ́n ṣe ń bú mi ní ìtẹ̀mọ́kọ́ tí máa sọ I was lost. say jokes apart ẹni tí ò tí ì fẹ́ sílé tí ẹ̀gbọ́n àtàbúrò wọn tó wá parapọ̀ tó ń ṣàdúró nǹkan tó tó bẹ́ẹ̀ yẹn fún ẹ
tó bá fẹ́ ẹ sílé tán kó má jẹ́ pé àwọn náà máa pa ẹ́. Bẹ́ẹ̀ ti máa pa ní tó bá fẹ́ mi sílé. Nǹkan tí mi ń rò ni pé ṣé o feel pé inú kan bí bọ̀dà Lékan ló ṣe react to that extent. Kẹ́ni irú ọ̀rọ̀ òmùgọ̀ wo ló ń sọ jáde lẹ́nu yìí tó bá dẹ̀ yá wàá sọ pé èmi ni mi ò sharp. Ṣé àwọn ò mọ̀ wípé àwa obìnrin a lè ṣaláì má bí àwọn bọ̀bọ̀ wa nínú tá bá wá bí wọn nínú ní 70 times ṣé 70 times yẹn náà gbọ́dọ̀ fi react ni. Mo tẹ̀ sure wípé ọlá mi máa nà obìnrin cause àná yẹ already. Hello, sweetheart. Hello, Tolani. How are you? I'm fine. Kí ló ń ṣe? Mo ń play game ni. Mo kàn play game ni. Mo ń play game lórí phone ẹ. Èmi busy mo ń wo picture ẹ lórí phone mi. Èmi náà ti ń wo picture ẹ látàárọ̀ tẹ́lẹ̀. Mo kàn wò pé kí n kàn sáré play game nsìn ni. Kí n dẹ̀ tún padà sórí picture kí n máa wò lọ. So ṣé picture mi ti sọ ẹ wíwò ni? No. Ṣé yẹn possible ṣá? Ọlámilékan, báwo ni picture ẹ ṣe máa sú mi láti máa wò? Ó yẹ kókó lè yín o lè possible now. Mo fi pé bẹ́ẹ̀ mi ṣe ń wò ń bí, ó yẹ kí wọn náà máa wò lọ́hùn ni, at least ó yẹ kí nǹkan kan sọ fún ẹ pé somebody's looking at your pictures. Ibo ló wà? Mo fẹ́ kó máa bọ̀ nílé mi ti mí sá. Kí máa bọ̀ nílé? But ó yẹ kó mọ̀ gbọ́dọ̀ TJ ni mo wà. Mo ṣáà sọ fún ilé ẹ̀kan gbà tí mo fẹ́ kúrò ní pé mo lọ sọ́dọ̀ TJ. Mo dẹ̀ ṣe kúrò nínú mo ṣe lọ́dọ̀ láìpẹ́ iná ni now, you know. Kí ló kàn mí pẹ̀lú yẹn? I'm lonely. I'm even honey. Oh no, stop. Stop now. Mo ti sọ wọ́n sin ara tèmi náà sáyé move. Èmi náà ti wà ó ní. Máa bọ̀ nílé. I want to see you now. Okay. What's the problem? So I think what to find. Your wish is my command. Thank you, darling. I'm coming home right away, okay? Love you. Love you too. Love you more. You know now. See you soon. Tolani. Yes, there. Ṣé torí call tó ń receive ló ṣe fi living room rẹ̀ tó wá dúró síbi látẹ̀kọ́? Mo kàn ní kí n sáré wá gba fresh air ni. Nothing more. Fresh air? Me trust call yẹn. Ta ló lè máa báyàwó mi sọ̀rọ̀ lára this time? What do you mean? Bọ̀dá mi lẹ́kan ló ń bá mi sọ̀rọ̀ náà. Wo dẹ̀ wo náà kó wò wọ́n lórí fóònù. Àwọn náà pè mí náà. Ismail lọ. Oga. Kí lẹ wá ń sọ tó tó yẹn? No. Don't even go there again. Leave me alone. Leave me alone. Kí ni gbogbo yẹn náà? Dúró náà, ṣé o bá bẹ̀ lọ́wọ́ mi rí ni? Ẹgbẹ́ tó ti ń date mi tó ti wà pẹ̀lú mi, ṣé kò yẹ kó ti trust mi ni? Tolani, I trust you. But nǹkan tó bá dáa, kò sí fẹ́ dé nǹkan. Màá jowú ẹ̀ torí pé ó dáa. Ó ní náà ṣe máa sáré jowú báwo ti pọ̀ jù. I'm sorry, baby. Kí ni ẹ̀gbọ́n ẹ̀ ló ṣẹlẹ̀ báyìí? Mọ́mì ló ní kán pè mí. Wọ́n ní kí àwọn need attention mi lé sí máa bọ̀ right away. Kí ló ṣẹlẹ̀? Right away? I don't know. Wọ́n kàn ní kí n máa bọ̀ náà ni. Má worry, jẹ́ mú kìkì drop ẹ̀ náà. No, má worry. Màá fáìn wí ara mi náà. Kò yẹ. Ṣé bí mi ni? Ilẹ̀ ti ṣú Tọ́lání for goodness sake. Wọ́n dẹ̀ mọ̀ gbọ́dọ̀ mi ló wá. Let me drop you. Lọ́dọ̀ tèmi, ilẹ̀ ò tí ì ṣú and you know. Ó mọ ilẹ̀ ò tí ì ṣú náà. Look at the time. Ṣé tètè máa lọ? Wo, màá pè ẹ́ lọ́la ṣùgbọ́n. Màá lè bẹ̀ sọ dáadáa. Let me go and take my bag.
Ta ló wà ń bẹ̀ yẹn? Ọmọ Tọ́lá ni. Ó Tọ́lá ní wà ń bẹ̀. Mọ́mí ẹ̀ tí sùn ni. Mo rò pé ẹ ti wọlé lọ sùn ni. Ọmọ Tọ́lá ni. Má. Ṣé bí ọ̀dọ́ tíjẹ ló sọ wípé o máa sùn? Kí ló dé tó ń bọ̀ lé ń wò yìí? Ṣé ò bá lé ni? Mami, mo bá ń lé, but mo kàn feel like máa bọ̀ ń lé ni. Mo jẹ́ kí n máa bọ̀. Ọmọ Tọ́lá ni. Má. Ṣé bọ́lá ni abírin òkìrìrù? Níwọ̀n yìí ló ń bọ̀ lé ní past 11. Well, mọ́mí, mo feel pé èyí tó ṣe pàtàkì bẹ́ẹ̀ ni pé àdúpọ̀ pọ́lọ̀ ti ṣánlé. I mean, ó lè ti bá ṣeré tó kó dẹ̀ feel like coming back home. Kò sí nǹkan tó burú nù yẹn. Ọlámilékan, why are you always taking sides with your sister? Instead kó máa bá wí. Àánú ẹ̀ ò ṣe mí, ẹ máa rò pé mi nìkan náà máa bú. Wọ́n jọ máa bẹ́ mi àti ẹ̀ ń lé ọkọ ẹ̀ ni. Ṣòtìpọ̀ kó máa ṣe tí ò dáa kó má lè máa correct àfi kó kàn máa wà lẹ́yìn ẹ̀ ṣá. Ẹ má wọlé, má bá wí. Má dẹ̀ bá ẹ wí. Má lọ sí yàrá ẹ̀, má bá wí. Má bá wí mọ́mí. Wọ́n lè lọ my friend pé yẹ máa rìn lóru. Má bá wí. Má túbọ̀ mo dẹ̀ máa nù ẹ́. Mo máa nù ẹ́. Bí ìta náà, òde ó ṣe pàkọ́ bí pàkọ́ bàbá ẹ̀. Kó máa wà tí ò dáa kó máa fọ́ pa lórí èmi nìkan kọ́ náà máa bú. I missed you so much. You didn't miss me. I'll make sure you put the child in my mind. Oh, I love you. I love you, baby. Lekan! Ọlámilékan. Tọ́lá ni. Ọmọ Tọ́lá ni. Lekan. Kí ni wàá tọ́kùnrin ṣe? Olówó ṣáàgó. Àpótí ìbò. Wo mo mọ̀ pé máa yẹ lẹ́nu pé kí ni bàbá ìwà ṣe ń bí lálẹ́. Ṣé o mọ̀ pé ẹ̀yin youth ẹ̀yin lẹ́nu bó ẹ̀yin lẹ́nu ìlú gángan. Ẹ mọ̀ bẹ́ẹ̀. In fact gbogbo ayé yìí ní all over the world youth ló níbò lọ́wọ́. Ọwọ́ yín níbò wà. Chief. Ẹ wò ká má parọ́ tán ara wa jẹ. Ẹ̀yin náà ẹ ti ń di olóṣèlú bọ̀. Mi ò ṣe olóṣèlú tẹ́lẹ̀ ló ń sọ fún mi. O chief because àwọn tí wọ́n fa iṣẹ́ ilé wa lọ́wọ́ ọ̀nà tí wọ́n ń tọ̀ tó fi ń júṣe fún wọn ìgbésẹ̀ ilẹ̀ náà gbé yìí. Ṣé o mọ̀ pé politicians they are always one step ahead. Ẹ̀rí sọ. A step ahead yẹn lè má ṣe ń bílẹ̀ mi. Ẹ̀rí sọ because ẹ wò pé mo kéré ẹ fọdọ ilé ẹ wá bá mi ẹ wò pẹ̀lú ìtẹ̀ṣe yìí wọ́n nífẹ̀ẹ́ yín tẹ́lẹ̀ o àmọ́ mo tún wá nífẹ̀ẹ́ sí. Ọlọ́run mo tún nífẹ̀ẹ́ yín sí ni ẹ wò ẹ fọkàn balẹ̀ o ẹ má lọ rò ó pé bóyá àbí bákan àbí wọn ò fẹ́ràn mi lápá abẹ yẹn ẹ wo bí ẹ̀yin lẹ́ni o ẹ̀yin lẹ́ni ẹ fọkàn ara yín balẹ̀ ẹ ṣe báyìí àmọ́ ẹ má bínú o ìní ìṣì máa kẹ́ ń kan sí o. Kí ló dé? Tó bá dé ìdáyé ọ̀la ẹ máa wá síbí máa ti ìfáìtà àwọn mẹ́ta kan àjọba ṣe mítìn bí bàbá olómi Táńbó ìyá Ọ̀yọ́ àwọn tí bàbá olómi tó rí gẹ́gẹ́. Ẹ má fojú arúgbó wò wọ́n o tí bàbá olómi bá ti fọwọ́ sí àtàwọn méjì tí mo sọ yẹn kọ́ńtrólà ni wọ́n ń kọ́ńtró gbogbo ẹ̀ ni o ẹ wo bí ẹ má doubt. Èmi máa ń fojú pa bàbá yẹn. Wọ́n ti pẹ́ nú ẹ̀gàn ìdánte bàbá olómi Táńbó ìyá Ọ̀yọ́ tẹ́ bá ti rán mẹ́ta yẹn. Ìyá Ọ̀yọ́ náà tún lẹ́yìn. Obìnrin ni ó mọ̀ wẹ́ẹ́ máa mú sí wọn lórí. Hello. Farabalẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé? Kí n máa bọ̀ ń lé bíi ti báwo? Ṣé o lè sọ nǹkan tó bá máa sọ fún mi ní níbi tó wà yẹn? Mo ń ṣe political meeting pẹ̀lú àwọn ará mi, ó sọ pé ibikíbi kí n fi wọ́n lẹ̀ kí n máa bọ̀ ń lé àbí? Ìkòkò ọbẹ̀ tèmi leléyìí o, and life mi ni mò ń gbájúmọ́ bí máa bọ̀ ń lé bíi ti báwo? Nǹkan kí nǹkan tẹ̀. Wo woman tó bá lọ́rọ̀ sọ fún mi lẹ̀ jàre. Ṣé o sì sà? Wọ́n á dá lóhùn ìyàwó mi ní ó ní kí n máa bọ̀ ń lé. Ṣé èyí tá à ń ṣe yìí ṣé kò wà important ju kí ló fẹ́ sọ tó lè sọ fún mi lórí? Bá a bọ́rọ̀ lẹ̀ jà. Ṣé bí màdá ni wọ́n pè tán sí? Ìyàwó mi. Lórí wọn.
a sì máa padà ríra lé eléyìí wà important. ẹ wo chief àwọn náà ló máa jẹ́ kó ṣeé ṣe àwọn níyà wà ẹ lọ rí wọn. tó bá jẹ́ pé nǹkan tó fẹ́ yẹn no problem. kò sí wàhálà ẹ jẹ́ ká pàdé bí ní ọ̀la. ok no problem. ẹ ṣe gan. chief. chief. àpótí ìbò. chief. olówó ṣágo. ẹ tẹ ìdìbò ẹ ti wọlé. Ìkànnì Ọládélé ìkànnì ò lè pààyàn ṣó fẹ́ báyé mi jẹ́ ni nǹkan burúkú bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ mi ó dẹ̀ mọ̀ nígbà ó sọ fún mi ṣó fẹ́ sọ mí dán lórí burúkú ni. Jọkẹ́ mi ò fẹ́ yọ ẹ lẹ́nu. irú yíyọ lẹ́nu orí burúkú wo ló fẹ́ yọ mí lẹ́nu ṣé mo bí ọmọ mi síbò mí ni ní abẹ́ òrùlé kan náà tẹ̀gbọ́ntàbúrò wọn bára wọn lájọṣepọ̀ wọ́n dẹ̀ mọ nǹkan tó ń ṣe ìkànnì ọmọkùnrin yìí o. Jọkẹ́ lọ mi ò ní ọ̀fẹ́sì mi kankan kí ló ọ̀fẹ́sì mi òṣùwọ́ kí ló ọ̀fẹ́sì òṣùwọ́ ló sọ fún mi torí polisi ń kárí àbí ó fẹ́ kí n pariwo síta ó fẹ́ kí ló fọ̀rọ̀ mi lọ́wọ́ mi yàn àbí ìgbọ́dọ̀ níbi ìlú ọkọ̀ ìgbọ́dọ̀ ní mi pa ìgbàwí ní mi pa ìwọ ìgbọ́dọ̀ yóò ní mo kàn tó ṣe ní lábẹ́ òrùlé mi. Jọkẹ́ kì í ṣe nítorí political career. nítorí kí wá ní nítorí kí ni Ọládélé nítorí kí ni. nítorí ẹ̀ tẹ̀. kò ní dá fún ẹ̀fì yẹn kò ní dá fún ẹ̀fì yẹn ṣé mo bí ọmọ mi sí wọ́n mi ni ìgbà tó bá kí ṣé àwọn ọjọ́ làwọn náà nìyẹn ni kí ṣé ọjọ́ náà ìkànnì ọmọkùnrin ìkànnì ẹ̀jẹ̀ rẹ̀ ìkànnì ẹ̀. kí ló dé Jọkẹ́ ṣòtí rí nǹkan tí mò ń sọ sí Lẹ́kan Tọ́lání ṣòtí wájú kò wájú. Yeah, Mr. Coker. Yes, doctor. How is my wife? She's fine. She's fine. Yeah. But Mr. Coker, kí ni nǹkan tẹ́yin méjèèjì jọ fà tó fi di pé issue yẹn ṣẹlẹ̀? Doctor, ẹ jẹ́ ká ṣe ìgbéyẹ̀sẹ̀gbẹ̀ kan náà for now. Kí ni condition ìyàwó mi gangan? Well, it is high blood pressure, but I promise you, she'll be fine. She'll be fine? Yeah. Okay. I'm at down dúró sọ́dọ̀ wa ńbí. Okay. Doctor, ṣé kò ní kú ṣá? Well, wọ́n lè kú, but kẹ́yìn náà máa pray. Ẹ wo, Ọlọ́run á fún yín ṣe. Ọlọ́run á fún yín ṣe. No problem. Thank you, sir. Thank you. Forbidden love. Ẹ̀gbọ́n àtàbúrò wọn ṣe lọ́pọ̀ láyà. Wọ́n jọ ń fẹ́ra wọn. Wọ́n nífẹ̀ẹ́ ara wọn. Èwọ̀ ni o. Èwọ̀ ni o. Èwọ̀ ni o. Èwọ̀ ìfẹ́. Forbidden love. What have you put for my give up? Give up bí ti báwo. Me understand. Bí a torí mọ́mì tó wà lọ́sítù ló ṣe ń ṣe bẹ́ẹ̀. I mean, attitude to bring up yóò yé mi. But ẹ̀gbọ́n mi, ẹ̀yin náà mọ̀ pé mo nífẹ̀ẹ́ mọ́mì gidigidi kan ni. Ibi tí mọ́mì wà yẹn kò tẹ́ mi lọ́rùn. I'm not happy. Kò dùn mí náà, mi dẹ̀ kí n ṣọ̀dájú ọmọ. Gbogbo bó ṣe ń ṣe lẹ́njọ́ mẹ́ta yóò kàn ń ṣe bíi pé ká má sá lọ́mọ gẹ́gẹ́ bá ṣe plan. I mean, yeah, bó ṣe rí nìyẹn. No. Look, mo fẹ́ kó mọ̀ pé mọ́mì máa wà okay o. Feelings ti wá matter, okay? Mọ́mì máa wà okay. Please, kí n kàn má disturb plan wa, right? All right, no problem. Tẹ́ bá ti ready, èmi náà ti ready. Kò sí wàhálà. Are you sure? Of course, I'm sure. That's the spirit, right? And mo ti fẹ́ bẹ́ẹ̀. Ìjà ò ló bá TJ sọ̀rọ̀ last. Kò ṣe pé ẹ máa rí lè sọ̀rọ̀ mọ́, but ẹ̀kọ̀ọ̀kan ó máa ń pè mí lórí fóònù. But it's not always o, ẹ̀kọ̀ọ̀kan náà ló kọ́ máa ń pọ̀. Bọ́tọ́lá ní wrong. Ó wrong náà, wọ́n ṣe máa jẹ́ kí TJ ṣe máa pè báyìí náà. Yeah! Kò yẹ kó pè ẹ́ mọ́ rárá. Ìgbà tó sọ fún mi pé ó fẹ́ kí fún un tó wá bímọ, ó fẹ́ kó pè mí. Mo stop ẹ̀. So that's not fair. Mi fẹ́ kí TJ pè ẹ́ mọ́, okay? Okay, mo ti gbọ́. Ó yá gbé fóònù ẹ̀ sìn kó sọ fún un pé kó má pè ẹ́ mọ́. Yes.
Okay. Baby mi ni kí ló ṣẹlẹ̀ Tọ́lání. Hello? Hello TJ. How are you doing? This is speaker. Yeah. Mo wà okay. TJ, mo fẹ́ bá ẹ sọ àwọn ọ̀rọ̀ kan ni, but mi mọ bó ṣe máa rí lára ẹ tí bá sọ̀rọ̀ yẹn. Kí ló kọ́ ẹ pẹ̀lú yẹn bá ló ṣe máa rí lára kí ló kọ́ ẹ? Kí ni o fẹ́ sọ fún mi? Jẹ́ n gbọ́. Nǹkan tí mo fẹ́ sọ ni pé mi ò fẹ́ kó máa pè mí mọ́. Mo fẹ́ kó stop láti máa pè mí. Ṣé mo kó má lọ di wípé o ṣe máa rò lọ́kàn bóyá èmi àti ẹ ṣì wà ní nǹkankan àbí anything, because mo ṣe ń bẹ sọ̀rọ̀ nísinsìn láàrin mi àti ẹ kò sí anything mọ́ láyé lọ́run. Àbí Tọ́lání kọ́ ni? Tọ́lání? Èmi TJ ló ń sọ̀rọ̀ náà, kí ló ń sọ yìí? So torí mo ṣe pé kó má pè mí mọ́, kó má lọ máa waste time rẹ̀ pé òun dúró dè mí. Ìtọ́lẹ̀ mo ṣe ni pé kó má pè mí mọ́, kó stop, ṣó ti yẹ. Kí ló ń sọ yìí? Kí ni mo ṣe? No, ó ṣe kọ́kọ́ fún mi o, ó ṣe kọ́kọ́ pé bí mo ṣe fẹ́ nìyẹn, mo ṣe fẹ́ náà nìyẹn. Please, ibo lo wà exactly nsìn, we need to talk. Oh no, má sọ pé kí n má bọ̀dà. Ìwọ jà sọ bí tó wà. I have to see you one on one. Later, máa bẹ̀ sọ later. Oh, cut ṣá. I've given all to this relationship. Kí ni mo ibo ni mo ti get it wrong báyìí? Tọ́lání kí ló ń ṣe náà? Kí ló tí wọ́n lọ gbọ́n tó ń gbọ́n later? No, mi ò gbọ́n. Oh, you love me more than you love me? You know it's not easy. Go easy now. Ṣòro kò easy bẹ́ẹ̀. Ìgbà tí wọ́n sọ fún mi pé o fẹ́ kún tọ́ mo cut ẹ̀ off mi ò fẹ́ TJ yìí tí ń jọ́ bá tún rí gbogbo àmàjà. Kò lè pè mí mọ́. Máa delete number ẹ̀ lórí fóònù. Nǹkan tí mo fẹ́ nìyẹn. Block ẹ̀ ni máa delete block. Kí n block ẹ̀. Yes. Láti pè é kó máa bọ́ sí mi. Bàbá olóyè ẹ kú kalẹ̀. Ago. Ẹnlẹ́. Ẹ wò ó bàbá olóyè, nípa ọ̀rọ̀ tẹ́ ẹ sọ fún mi, mo ti ṣèwádìí nípa ẹ̀. Àwọn ìyá mi ò nílẹ̀ yóò yé mi wípé gbogbo tí ń ṣẹlẹ̀ sáwọn ọmọ yín, wọ́n ní àwọn olóṣèlú ẹgbẹ́ yín ò mọ̀ kankan nípa rẹ̀, wọ́n ní wọn ò lọ́wọ́ sí i. Ipe àwọn olóṣèlú ẹgbẹ́ mi ò mọ̀ kankan nípa ẹ̀. Pínrín. Awo, ta ló wá jẹ́ ọ̀rọ̀ mi gangan? Wọ́n ní ẹ mọ́ fi jújú pé jújú, ẹ mọ́ fi jújú pé jújú, ẹni fi jújú pé jújú, èèyàn tó fi jújú pé jújú, àjàgùnmọ̀lẹ̀, àwọn ìmúrú wọn àjàgùnmọ̀lẹ̀, ẹni tó bá fi wé lákọ̀ tó fi pe wé sí àjàgùnmọ̀lẹ̀, àwọn ìmúrú wọn àjàgùnmọ̀lẹ̀. Ẹ wò ó bàbá olóyè, ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí á fàgò kẹ́yìn àparò ní ohun ojú wa lójú rí. A fàgbò pẹ́yìn àparò. Kí ni ìtumọ̀ yẹn? Sí Ọládélé kòkà, ìyẹn ogún ọdún, a máa jóni lọ́wọ́ fẹ́lifẹ́li. Ṣọlá. Báwo? Wọ́n lọ́nà ìbéèrè mi. Ẹ̀yìn kí ló ṣẹlẹ̀? Ó mọ̀ mí náà. Mo mọ̀ ẹ́, mo máa ń rí ẹ́ ní street. Tó bá ń kọjá, ó máa ń rí pé mo máa ń wò ẹ́ bákan. Mo máa ń wò mí. Wow. Anyway, kí n má bá a fa ẹ̀mí ọ̀rọ̀ ìkan. Let me just go straight to the point. I like you. Because yes. Now obìnrin tó wà ládùúgbò yìí, you are decent and perfect. And girls yẹn ọkùnrin ti pọ̀ jù.
I love club. One man big. No one play no motor. But the way I'm seeing you, you are a housewife material, and I would love to be your boyfriend. Orí ẹ ti dàrú. Ó fẹ́ kí mi àti ẹ máa ṣe boyfriend and girlfriend. Oh, wow, okay. Jọ̀ọ́ má bínú. Èló ló ní lówó gan tó fẹ́ fi fẹ́yàwó. Ó yẹ kó lọ kú dànù kó lọ kú sí kànga ni. Ọjọ́ kíjọ́ tó bá tún béèrè mi bí báyìí. Àbí ọjọ́ tó bá wá mi wá. Ọjọ́ yẹn máa pe ajá sí ẹni. Idiot. Kí ni wọ́n wá sọ fún? Kí ni mo fẹ́ sọ? Ṣọmọ tó yẹ pé kò jẹ́ kí n sọ̀rọ̀ mi délẹ̀ tó fi bínú kúrò wájú mi. Ẹni tí ò lówó láyé ayé asán ló wá o. Mo já yín o. Ó ga o. Kí ló ga bẹ́ẹ̀? Èmi ò rọ́mọ bá wí. Bàbá ta ni ṣẹ́wù kò wá wí. Ṣó tẹ̀yìn lọ́rùn bí everybody ṣe ń bá ara àdákiri everybody ń suffer? Ẹ sọ fún mi náà. Ṣùgbọ́n ẹ jẹ́ ká máa dúpẹ́ tiwa. Ayé tiwa ó dájú tàwọn kan lọ. Táwọn o. Ṣùgbọ́n ẹ̀mí tiwa wà náà. Kí ló wí? Ẹ̀mí yín tó wà tẹ́lẹ̀ fi mí bó ṣe wù yín. Níbi táwọn kan wà tán jẹ òró tán pọnnu lá. Tẹ́yìn ń jẹ oró ń bíbí. Tẹ́yìn kígbe oró lójoojúmọ́. Ẹ sọ fún mi náà. Jésù mi gbọ́ tí n bá fi ní owó, I mean money, tí n bá fi ní owó kí n tó pé 30 years màá rí àpò. 30 years. Yes, of course. Ó tọ́ mo bá yín sọ, ẹ jára yín, ọmọ ọdún mélòó lábẹ́ tó fi ní owó táwọn èèyàn fi ń bẹ̀rẹ̀ fún. Ẹ sọ fún mi. Mo fẹ́ kó rántí pé ìka tó ń wò yìí kò dọ́gba o. Ṣé mo bẹ́ẹ̀? Mo mọ̀ náà. Ẹsẹ̀ Bíbélì wo ló sọ fún yín pé yóò gbọ́dọ̀ ṣẹ̀sọ́? Ṣé tí wàá gbàgbé pé Bíbélì yìí náà ló sọ pé ìwọ kò gbọ́dọ̀ pànìyàn. Ìbẹ̀rẹ̀ ni ojú kò sí. Brother. Yeah, bro. Owó ló lè ṣe. Kí mo sọ? Owó ló lè ṣe. Ẹ jára yín. Ẹ má jókòó sójú kan náà. Ṣé gbọ́? Ẹ lo brain. Owó ni. Lẹ́yìn owó ló tún kàn. onítìkùtì o ẹ̀yin là ń tirẹ̀ wá wá tẹ̀ǹtì òsì dànù oríkógún orírogún mo jí lógún mo rogún ewé mo jí lọ́gbọ̀n mo rọgbọ̀n oògùn tàjọbọ̀ mo jí gàtà mo rìn gàtàgàtà wọ́n gbọ́ lẹ́ta òkò níbi tí wọ́n ti ń fojú mẹ́ta ríran tí kankan ò gbọ́dọ̀ fọ́ aṣámọ́mọ́ o ti lówó Bọ́lájì. Bàbá. Kí ọ̀rẹ́ rẹ̀ kó kú oríire. Ó kú oríire mo sọ fún ẹ. Ó yà rẹ́rìn lójà gẹ́nẹ́ yòdò o ti lówó fara rẹ balẹ̀ o sórí ọṣẹ tó ń wò lẹ́yìn nígbà tó o bá wẹ ọṣẹ yìí tán ọ wà wá obìnrin kan ó ti fojú sun obìnrin ńlẹ̀ bọ́ bá wẹ ọṣẹ yìí tán ló wà sún obìnrin ló bá lò pọ̀ owó déwádìí sìkìsìkì mọ́ mi owó dé àmọ́ ó ní kìlọ̀ sọ mọ̀ wípé mo kò àmọ́ lápẹ̀rẹ̀ o gbọ́ ọ gbọ́dọ̀ bóbìnrin lásìkò orí bóbìnrin ti wà ńlẹ̀ o orí bóbìnrin ti wà ńlẹ̀ o kó o tó dán wo. Bàbá ẹjọ irú obìnrin èwo ń bẹ sí ọmọdé ni àbí àgbàlagbà pupa ni àbí dúdú kúkúrú ni àbí gígùn. níṣẹ́ ọ̀tọ̀ ń ṣe báyìí náà kì í sóbìnrin lóbìnrin ń jẹ́ ni obìnrin kóbìnrin ló lè bá lò pọ̀ kódà bó ṣe ìyá rẹ̀ bí wọ́n bá sùn tí wọ́n ṣe kínní ó lè bá wọn lò pọ̀ ṣèbí kọ́ sáà ti lówó ni. èmi adébí oṣù ni àwọn lọ́jọ́ àwọn lólùpẹ̀ ọ̀rìn mi jáde. Bàbá. Irú nẹ́tíwọ̀kì rí wá lédè ìgbà Ọlọ́run. Ga ọ ṣé torí títí lọ́pẹ́ tó ń bọ̀ tó ètí dé ara yóò ṣe balẹ̀ báyìí. Ẹ pẹ̀lẹ́ o ọkọ ìyàwó. Ẹ ṣé àbúrò ọkọ ìyàwó ẹ ṣé ẹ kú àbòsí. Ọkọ ìyàwó ní kíní blue. Ẹ̀gbọ́n tó bá kọ̀ tí ó wà ṣe bí street wọn jìnnà ẹ lọ́bẹ̀ kẹ́ lọ pé nǹkan ìtara yín ò bá balẹ̀ náà. Ilé wọn. Wàá gbọ́ o béèyàn bá ti fi ọṣẹ yìí wẹ̀ tán kò láǹfààní àti jáde ń jọ òun mọ́ o ó tún di ijọ́ kejì o gbọ́n tí mo wí tí o mọ̀ pé ọbẹ̀ yìí ò dùn ń ló pabọ́ rẹ̀ kiri o. Kò ní. Ẹ ṣáà rọra
kẹ́ máa lo rọ́bà ìdáàbòbò I mean condom torí oríṣiríṣi àrùn ló ti wà ń tán sí kẹ́ má kó àrùn karùn wá bá wa ń lé. What are you insinuating? Kí ló fẹ́ bring out? Ṣé o rò pé tó bá sí ìgbà kan máa ń ṣe anything ni? She only came here and we gist. A máa ṣeré adẹ. That's all. Kò sí nǹkan kan láàrin èmi àti ẹ̀. Gist indeed. Ṣebí tó bá ti wá tẹ bá wà nù bedroom ẹ kò máa ń ka national anthem ni ẹ kì í ṣe kankan. Alábòsí ni ẹ. Èmi kọ́ lànà. John torí Ọlọ́run. I'm okay. Kò ṣe. 12:30 ló ti lù báyìí. Ṣé àwọn olóyè ò ní bẹ̀rẹ̀ fíìmù tó fẹ́ bẹ̀rẹ̀ ní báyìí? 12:30. Wo n tó tún léwu jù ń bẹ̀rẹ̀ o n tí mo fẹ́ wí yìí mọ̀ léwu ọmọ léwu bọ́ ọ bá létí inú kọ́ ọgbọ́n tí mo fẹ́ wí yìí o bọ́ ọ bá lu ọṣẹ yìí tán tọ́ ọ bá bá obìnrin sùn títí aago kan tó fi lù mọ́ ọ lọ́wọ́ orúkú eyín ni wọ́n kí ni mo wí oru igi oyin nu ajẹ́pọ̀ ti jàmàlà orò wọ́n lò gbẹ́rẹ́ nu o gbọ́ ikú ni kì í sáyè. Ẹ pẹ̀lẹ́ o my brother ilẹ̀ ti ṣú already 12:30 kò lè wá mọ́ ṣe gbọ́ kẹ́ lọ sùn ṣe gbọ́ ara bọ̀dá ti kún ẹ pẹ̀lẹ́ my brother. Mo dáràn o ayé mi mo dáràn báyìí mo dáràn. Ṣé títí lọ pẹ́ fẹ́ báyé mi jẹ́ pẹ́? Bàbá, ẹjọ́ irú obìnrin èwo ń bẹ sí ọmọdé ni àbí àgbàlagbà? Pupa ni àbí dúdú? Kúkúrú ni àbí gígùn? Kí ni ṣe ọtọ̀ ń ṣe báyìí náà? Kì í sóbìnrin lóbìnrin ń jẹ́ ni. Obìnrin kóbìnrin ló lè bá lò pọ̀. Kódà bó ṣe ìyá rẹ̀ bí wọ́n bá sùn tí wọ́n ṣe kinní. Ó lè bá wọn lò pọ̀. Ṣèbí kọ́ sá ti lówó ni. Ètò ti tò ẹ mọ̀ rí. Bàbá èmi sì máa padà rí kí n ti bí wọn. Ilé rẹ̀. Ẹ ṣe gan sa. Ẹ má lọ. Ẹ dákun ẹ jọ̀ọ́ má bínú sá. Obìnrin tí ń bá ní àjọṣepọ̀ lẹ́yìn ìgbà tí ń bá lu ọṣẹ ìtàn kí ló máa ṣẹlẹ̀ sí? Kí ló kàn wọ́n pẹ̀lú nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sí? Ẹni tí ò bá ṣẹlẹ̀ sí kò sí nǹkan tó kàn pẹ̀lú ẹ̀. Èbí kí wọ́n ti lówó ni. Wọ́n ti ẹ̀gbẹ́ mi sọ nǹkan kan wípé nǹkan kan ó ṣẹlẹ̀ sónítọ̀hún. Bíi kíkú. Bọ́ bá kú ńkọ́ ṣebí kí bọ̀ sá ti lówó ni. Jọmọ burúkú ọmọ ọba kejì rẹ̀ lọ bọ́ bá ṣe gbé bẹ́ẹ̀ náà lọ bá gbà. Bàbá tó bá kú kì í ṣáà ti lówó. Kí ló fi yún un ṣe ẹ mọ̀ relé wọn ìdédé mi kanlẹ̀ níyìn o wọn ìmí kanlẹ̀ ń bí o ẹ mọ̀ relé ń ti yín ẹ mọ̀ relé yìí ń pẹ́jù láàrin ìjẹ́. Ẹ mọ̀ relé abẹ́ ìgbọ̀rọ̀ ti ń béèrè wọ́n mọ̀ béèrè ọ̀rọ̀ àná lọ́wọ́ òkú. Kí ló ṣe yín báyìí? Ṣé mo jọ títí lọ pẹ́ ni? Máa wọ̀ yóò jẹ́ títí lọ pẹ́ but ó fáìn kò títí lọ pẹ́. Kí ẹ mú. Dúró afárábalẹ̀ náà máa bọ̀ mo fẹ́ sọ ọkọ̀ fún yín. Dúró. Ṣé ìfún mi ṣe é ní? Mo fẹ́ sọ ọkọ̀ fún yín ní. Mo fẹ́ sọ ọkọ̀ fún yín. Stop now, stop! Stop! Me, let's stop. Me, let's stop. Oba. We are fast. Position. Around there.
Dáadáa ọ̀bọ já lọ. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló sọ fún mi kó máa kú. Tí lè ò bá ṣẹlẹ̀ ò lè lówó. Mo jẹ́ tán. Ó ti ṣẹlẹ̀ nìyẹn. Gbójú já lọ. Já lọ bọ̀ tó bá ka ẹ mọ́ bí kò sí nǹkan tó kàn mí o. No dey go. Já lọ. Tó bá ka ẹ mọ́ bí. Kò sí ni ó wá dígbà alátẹ ó káwọ́ lérí sẹ́yìn ò rántí ni wọ́n ní ó dífá fún alóhùn gbogbo tí ń wá tí ò sọnù ó ká ó wá títí ó wá délé alóhùn gbogbo wọ́n ní kí ni ò sọnù tí ń wá ká ǹjẹ́ owó là sọnù táwọn wá ká kí là sọnù táwọn wá ká ọlà là sọnù táwọn wá ká sẹ́yìn ò mọ̀ wípé àwọn adáhùn ṣe tí ń ṣerú nǹkan bá ń fún yín wọn ò ní ṣàtúbọ̀tán rẹ̀ fún yín ni ká ní ó di jẹ́kẹ́ ẹ máa túbọ̀ tán rẹ ní ọ̀pọ̀lọpọ̀ yín ò ní dánrú ẹ̀wẹ̀ nísanwó ẹ̀sọ́rò ẹ wá ṣe tán nìṣẹ́ wá ń kábàámọ̀ ẹ má jẹ́ ń parọ́ fún yín. àwo mo mọ̀ ẹ́ dáadáa mo mọ nǹkan tó lè ṣe nǹkan tí ò lè ṣe òun ló ń pẹ́ gbà mí mo fẹ́ kó rà mí kalẹ̀ kí lọ́nà àbáyọ táwọn ọmọdé yóò fi ní máa hùwà pálapàla tó ń wù yìí ìyàwó mi ló wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run yìí tóun náà tún níjọ́ lọ́hùn-ún pé. bàbá olóyè tó bá ti wá rí báwọn ibi tí ń pa ọ́ tó wà ibẹ̀ ní gbà náà wà tá a ṣe ni wípé a wù ti gbòǹgbò a lọ sí orísun bí ọ̀rọ̀ náà ti wá bẹ́ẹ̀ sì rántí ẹni tó ṣe ájú ajé ọjọ́ kìíní àná náà fún yín. dáadáa. mo ti dá a báwọn ọ̀dọ̀ bàbá ọ̀hún là wà lọ òun gan. kò sọ́nà àbáyọ wọ́n jẹ́ parọ́ fún yín èmi ọlámọlò oògùn àjànú èèyàn tí ń wá nílé tí ò bá nílé tí ń fẹ̀jà kọ́bíyèsí rẹ̀ lálejò rẹmídòmídòre akọ oògùn lẹ́ ń wò yìí ẹ má jẹ́ parọ́ fún yín o ohun burúkú ìjà ló ń burúkú ohun burúkú ìjà ló ń burúkú. ẹ wo mo mọ̀ ẹ́ dáadáa mo dẹ̀ mọ̀ nǹkan tó lè ṣe àfi tó o bá fẹ́ ṣe ọ̀nà àbáyọ ni kò bá mi wá owó wà nǹkan tó bá fẹ́ ni kò sọ fún mi. ọ̀dà ọ̀nà àbáyọ ni pé kò sọ́nà àbáyọ. Yes. ẹ wo abolóye tètè máa lọ. ẹsẹ̀ mi. tẹ́ ẹ̀ bá tètè lọ nǹkan mi ò ṣẹlẹ̀ ha yín nísìnyí. lè bá yín débẹ̀ tí mo bá yín náwó ni sáàjọ náwó ni ìjà tètè máa lọ àfírà. rádaràdà ìyá abáyé fún wọn ò ní gbọ́ wọ́n mọ sáré ọ̀la wọ́n sáré owó káàkiri ẹ wá wà tó bọ̀ tán wọn. orí mi má jẹ́ ń sórí burúkú má jẹ́ ń sórí burúkú ẹlẹ́dàá mi má jẹ́ ń ṣòfò. ibi ayé mórílé
ogun tó ń jà ní láyé rin sábàbí ogun yẹn kò sẹ́ni tó lè sọ. Tolani, àṣìwẹ̀ ò bá ti jẹ́ kó jẹ̀mí nìkan yéé àìwá ẹ̀ yéé Tolani lẹ́kàn tó lẹ́dọ̀. kí ló ṣẹlẹ̀? Tolani kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ dáadé. mo rí pé nǹkan òṣìṣẹ́ mi lóòótọ́ mo wá mo ní kí n ṣe bí ọkùnrin kí n poison ara. Lẹ́kàn ó ti bá tèmi jẹ́ Lẹ́kàn lókè àti ìmọ̀ pé Tolani náà ó lo nǹkan tí mo lò. má bàa tèmi jẹ́ wọ ọmọdé yìí. Tolani Lẹ́kàn ọ̀tá àfàsókè yìí dóborí ṣòro àṣegbé kan ò sí àṣegbé kan ò sí ó dà kí ni mo tó ń dúró ìyàwó ti lọ ọmọ méjèèjì ti lọ kí ló wá kó mi kú kí èmi náà wá lọ.